wọ́n ní àìrìn jìnnà báyìí láìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́. Ẹ wá gbọ́n tí Saheed Òṣùpá ìyẹn tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn olórin fújì wa nì tó ṣe ní òde Peller àti Javisi ìyẹn níbi ìgbéyàwó èyí tí wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ ní ẹnu lọ́lọ́ yìí tó Queen Naomi ti sọ̀rọ̀ sókè o ìyẹn ayálẹ́dẹ̀ Baami Ọ̀ọ̀ni ti Ilé-Ifẹ̀ ó lóun ti ṣetán àti fẹ́ ọkọ mi. Ọ̀rọ̀ yìí ó mà ga yeye òun gan ló sì tún lọ́rán tó báyìí lórí ayélujára táwọn èèyàn sì ń gbépò yẹnu. Ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Rihanna Jimoh ìyẹn ọ̀kan lára àwọn ọmọ Abe Jimoh tóun náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèré orí ìtàgé àti gbajúgbajà wa ní ọmọdébìnrin ọ̀hún tọ̀. Èmi ò máa gbé yín débẹ̀ níbi ìròyìn tòní gbogbo ẹ̀ pátápátá àní jẹ́ kí tí yín ó di sí tọ̀. Àwọn mọ̀lẹ́bí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà wọ́n ti sọ̀rọ̀ sókè o wọ́n láwọn ti ṣetán láti ṣàyẹ̀wò èyí sì ni ohun tó fà á tí wọ́n fi fẹ́ ṣe àyẹ̀wò ọ̀hún torí wípé ṣé ẹ mọ̀ wípé bíná bá ti ń jó lórí kókó ohun tó wà ń bẹ̀ gan kò gbọ́dọ̀ sùn òun náà ni àwọn náà láwọn ti ṣetán láti ṣe àyẹ̀wò ikú tó pa Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà èyí sì ni èsì èyí tó jáde níbẹ̀. Ó wá ti ṣẹlẹ̀ o wọ́n láìrìn jìnnà báyìí láìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́ níbi ètò mountain mover eléyìí tí àwọn Redeemed Church of God ń ṣe pẹ́pẹ́yẹ mọ̀ pọn mọ́ ń bẹ̀ níbẹ̀ láti rí àwọn Fúlàní kí ni wọ́n wá ṣe níbẹ̀ gbogbo ẹ̀ pátápátá lèmi á máa gbé yín débẹ̀ ẹ rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ̀gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé àwa ò ní jẹ́ kétí yín ó di sí gbogbo ẹ̀ pátápátá òun làwa ó máa gbé yín débẹ̀ tọ̀ bẹ́ẹ̀ bá gbàgbé pé lórí ìkànnì yìí òun náà láti sọ̀rọ̀ nípa ikú tó pa Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbépò yẹnu ọ̀rọ̀ ọ̀hún ó mà ga yeye gbogbo ẹ̀ pátápátá òun ni màá máa tú fún yín lónìí. Ṣé ẹ mọ̀ pé àwọn ẹbí rẹ̀ láwọn kọ́kọ́ fẹ́ lẹ́lẹ́yọ́rọ́ lọ́nà kó tó di pé àwọn wàá fàbọ̀ bá dìyẹ wípé káwọn tẹ̀ kọ́kọ́ sin òkú rẹ̀ ṣùgbọ́n látàrí gbogbo àwọn ìwádìí àtàwọn ohun tí wọ́n ti rí nípa rẹ̀ wọ́n ní tó níṣẹ́ làwọn kọ́kọ́ ṣèwádìí ọ̀hún kó tó di pé àwọn ò wá sin o. Èyí sì ni àwọn nǹkan tí a rí gbọ́ àti àwọn ìwádìí ìròyìn ọ̀hún tọ̀ wọ́n ní kó tó di wípé Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà gbẹ́mìí mì níṣe ni wọ́n rí wọ́n bá pàdé pẹ̀lú ọkọ rẹ̀ ìyẹn olùṣọ́ni tí wọ́n gbé sínú kórópè àti pé níṣe ni kì í wá ṣòun nìkan gan ló wà ń bẹ̀ wípé níṣe ni wọ́n ti gba owó ẹ̀mí rẹ̀ àti pé bọ̀ tí wọ́n ṣe dé gbọ̀ngàn àwọn ọlọ́pàá ìyẹn níbi tí àwọn ọlọ́pàá ti máa ń mú àwọn ọkọ̀ ibẹ̀ ni Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà fúnra rẹ̀ ló ti fò jáde nínú kórópè ọ̀hún tó sì bẹ̀rẹ̀ sí ní pariwo wípé kí àwọn èèyàn ó gbà òun wípé òun kàn ṣe bíi pé òun ní àgànná ni látìgbà tí wọ́n ti gbé òun ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ pátápátá tí wọ́n sì ń ní pẹ̀lú ọkọ òun pátápátá gbogbo ẹ̀ pátá ni òun mọ̀ tóun sì gbọ́ wípé níṣe ni wọ́n fẹ́ gbé òun fẹ́ lọ pa òun ni bí wọ́n ti rí àwọn èèyàn tí ẹ̀ tètè mọ̀ ṣùgbọ́n nígbà tán wojú ẹ̀ dáadáa ni wọ́n rí wípé ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré wa nìní wípé ìyẹn sì ni Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà wọ́n gbé ọ̀rọ̀ náà lọ sí àgọ́ àwọn ọlọ́pàá bí wọ́n ti débẹ̀ wọ́n rò gbogbo ẹjọ́ tó sì jẹ́ wípé wọ́n dá àwọn ẹjọ́ ọ̀hún tí wọ́n sì sọ pé níṣe ni ó tiẹ̀ ń ṣe gángan ṣùgbọ́n Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà gangan sọ pé kò sí nǹkan kan tí ó ṣe òun wọ́n sì dá wọn sílẹ̀ wípé kí wọ́n máa lọlé ṣùgbọ́n ó ní òun ó máa padà lọ sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí òun bó ti wá lọ òun lẹ́yìn ìgbà náà òun la dédé gbọ́ wípé ó ṣaláìsí tó èyí náà wá ní àwọn ènìyàn wá rí tán wá sọ pé ó yẹ kí wọ́n ṣe àyẹ̀wò ikú tó pa Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà wípé ṣé wọ́n tiẹ̀ fún ní májèlé jẹ ni àbí níṣe ni wọ́n fún lọ́rùn pa àti pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan torí wípé ìròyìn òfegè pátápátá òun náà làwọn èèyàn ń gbé kiri wípé àrùn jẹjẹrẹ inú ọmú eléyìí tó ṣe ní ọdún tó kọjá lọ òun ló ṣekú pa tó sì ti gbàgbọ́ wípé kò sí
nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ pé kì í ṣe nǹkan tó pa ní òun náà ni àrígbọ́ tá a ní ká mú wá sétí ìgbẹ̀yìn olólùfẹ́ wa tọ́ àwọn èèyàn ti wá gbé sókè báyìí táwọn ẹbí rẹ̀ náà sì ti gbà wípé níṣe ni àwọn ó ṣe àyẹ̀wò ikú tó pa Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà kó tó di wípé àwọn lọ gbé sin tọ́ èyí náà ni ohun tá a rí gbọ́ tá a ní ká mú wá sétí ìgbẹ̀yìn olólùfẹ́ wa tọ́ Rihanna Jimoh tó jẹ́ ọ̀dọ́mọdébìnrin ni ìyẹn ọ̀kan lára àwọn gbajúgbajà àtòṣèré orí ìtàgé ilẹ̀ wa ó jẹ́ ọmọ bíbí inú Abe Jimoh tí a bí ní ọjọ́ 30 inú oṣù kẹta tọ́ òun náà ni a gbọ́ pé ó ṣayẹyẹ ó kẹ́kọ̀ọ́ jáde ó kẹ́kọ̀ọ́ gboyè ìyẹn ní ilé ìwé girama ìyẹn tí àwọn olóyìnbó máa ń pè ní secondary school a sì rí bí àwọn èèyàn ti túyáyá tí wọ́n túyáyá fún un tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kíkú oríire wípé yóò tún gbẹ́sẹ̀ lé ìpele tó kànnù àti wípé ìpele ọ̀hún kò wá ní yẹ̀mọ́ lẹ́sẹ̀ a kí wọn dáadáa bẹ́ẹ̀ bá sì gbàgbé a mọ̀ pé kì í ṣọmọ bíbí inú Àníkẹ́ Àmì lóòótọ́ ṣùgbọ́n ó jẹ́ ọmọ tó yàn láàyò ní agbo òṣèré tó sì jẹ́ wípé òun ló máa ń ṣe gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ nínú àwọn eré gbogbo àti wípé inú eré tẹ́ bá ti rí Àníkẹ́ Àmì ó ṣàrí Rihanna Jimoh náà níbẹ̀ ní àṣírí bí òun náà ti ń ṣayẹyẹ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kí ní mẹ́sàn-án tọ̀ níbi ètò Mountain Mover tí àwọn The Redeemed Christian Church of God tí wọ́n máa ń ṣe níbẹ̀ la mà ti rí àwọn Fúlàní níṣe ni àwọn náà máa wà níbẹ̀ tí wọ́n sì ń gbé babaga ní inú gbọ̀ngàn ọ̀hún bí wọ́n ti ń kọrin tán tiẹ̀ bí àwọn olórin ní tiẹ̀ ti ń kọrin Haúsá láàrí táwọn náà ń fò láìláì tí inú wọn sì ń dùn lọ́pọ̀lọpọ̀ èyí ya ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ́nu wípé ṣé irú gbọ̀ngàn yìí òun náà látún ti wá rí àwọn Fúlàní bẹ́ẹ̀ bá sì gbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní ọ̀hún mùsùlùmí òun náà ní ọ̀pọ̀lọpọ̀ wọn ṣùgbọ́n ó ṣe ní kàyéfì ó sì ya ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ́nu bí wọ́n ti rí wọn ní inú gbọ̀ngàn Mountain Mover níbi tí wọ́n ti ń ṣe àwọn ètò ọ̀hún òun náà ni àrígbọ́ tá a ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa tọ́ Queen Naomi ó ti sọ̀rọ̀ sókè báyìí ó ní òun ti ṣetán láti ṣe ìgbéyàwó ọ̀rọ̀ yìí òun ló bọ́lu Baami Ọ̀ọ̀ni tilé Ifẹ̀ tó sì wá bá nǹkan mi pàdé wípé kí ló ṣẹlẹ̀ èyí náà làwọn èèyàn wá rí tí wọ́n sì ń gbépò yẹnu káàkiri báyìí dẹ̀ bá sì gbàgbé pé ní nǹkan bíi ọdún 3 àbí mélòó sẹ́yìn òun náà ni olórí Naomi àti Baami Ọ̀ọ̀ni ilé Ifẹ̀ ni wọ́n ti pín gàrí tí wọ́n sọ wípé àwọn ò ṣe olórí mọ́ wípé àwọn tiẹ̀ fẹ́ máa gbé ìgbé ayé àwọn lóòótọ́ àwọn máa jẹ́ ìyá àwọn ọmọ ọba àwọn o kì í ṣe wípé àwọn ò ṣèyá àwọn ọmọ àwọn mọ́ ṣùgbọ́n àwọn ò jẹ́ olórí láàfin mọ́ ó ti wá ṣẹlẹ̀ gangan báyìí níṣe ni wọ́n tẹ̀ ti wá sọ pé àwọn ti ṣetán láti ṣe ìgbéyàwó mìíràn báyìí léyìí tó sì jẹ́ wípé ìyẹn ni wípé ẹlòmíì ti fẹ́ ìyàwó ọba nìyẹn o eléyìí máa lágbára lọ́pọ̀lọpọ̀ èyí sì ni ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tún ń gbépò yẹnu lórí ayélujára báyìí àwọn míì ń sọ wípé kò tọ́ bẹ́ẹ̀ àwọn míì sì ń sọ wípé nígbà tí ó ti lè kúrò ní ààfin Ọọ̀ni yìí tí kò sí ní ọ̀dọ̀ kábíyèsí mọ́ ó láǹfààní láti fẹ́ ẹlòmíràn tó bá wù ú àti pé ayé ti kúrò ní ayé àtijọ́ èyí tá a wà èyí náà lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń gbépò yẹnu ohun tẹ́yìn náà bá rí sí ẹ bá wa fi sábàlá àríwísí ìyẹn comment section tí ó wà ní abẹ́ fọ́nrán yìí ohun tí ó bá jẹ́ èrò ọkàn yín níbẹ̀ ẹ bá wa fi sí abala àríwísí torí pé bó bá ṣe ń lọ báyìí òun náà ni àwọn máa mú wá fún yín gbogbo àwọn ìròyìn bó bá ṣe ń lọ pátápátá tó bá ṣe ń lọ òun náà ni a máa mú wá fún yín lórí ìkànnì yìí tó òun náà la rí gbọ́ tá a ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa tó Saheed Òṣùpá ó ti wá ṣẹlẹ̀ báyìí bẹ́ẹ̀ bá rí ohun tó dánwò níbi ìgbéyàwó Peller àti Javis ó lágbára lọ́pọ̀lọpọ̀ o bí ó ti débẹ̀ kì í ṣe wípé ó farahàn ńbẹ̀ lásán bó ti débẹ̀ níṣe ni ó bẹ̀rẹ̀ sí ní ná owó nì fún Javis àti Peller bá tiẹ̀ ṣe kọ́kọ́ rí i lóde ọ̀hún Javis tiẹ̀ ó tún gbé ìṣe rẹ̀ bó ti máa ń ṣe lórí ìkànnì TikTok ni ó tún gbé dé ibi àríyá ọ̀hún
tó tún bẹ̀rẹ̀ sí ní ṣe bíi artificial AI táwọn èèyàn mọ̀ sí dáadáa tí ọkọ rẹ̀ náà tóun náà sì ń kọ̀ǹtírólù rẹ̀. Ìyẹn ni wípé ó ń darí rẹ̀. Ó ga lọ́pọ̀lọpọ̀. Kódà lẹ́yìn ìgbà náà ló bẹ̀rẹ̀ sí ní juwọ́ sí àwọn èèyàn tó sì ń kí wọn ní mẹ́sàn-án mẹ́wàá tí àwọn ènìyàn náà tí wọ́n sì ń juwọ́ sí tán sì ń pa káre fún un. tó bó ti wá ń jó ọ̀hún la ṣe rí Saheed Òṣùpá ló bá jáde pẹ̀lú owó ní bọ́ndù ló bẹ̀rẹ̀ sí ní jù sí i ló bẹ̀rẹ̀ sí ní ná àwọn owó náà lówó ń fò lọ́tún ló ń fò lósì. Ìyẹn lóde àríyá Peller àti Jarvis. Gbọ́ ó yẹ wọ́n kódà kò yẹ ẹ́ lẹ̀. Níṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbé ẹ̀rọ ìléwọ́ wọn tí wọ́n sì ń yà wọ́n pìnràpìnrà. Wò òde ọ̀hún ó yẹ àwọn méjèèjì jàre. A sì kí gbogbo àwọn tí ó bá wọn yọ̀ náà. Ẹ̀yin náà ẹ bá wa tẹ congratulations sí abala àríwísí ìyẹn comment section. Òun náà ni àrígbọ́ tá a ní ká mú wá sí etí ìgbọ́ yín. Bẹ́ẹ̀ bá sì ti tẹ̀lé ìkànnì yìí ẹ jọ̀ọ́ jàre ẹ bá wa tẹ̀lé ìkànnì yìí kẹ̀sì bá wa nífẹ̀ẹ́ àwọn fọ́nrán tó wà níbẹ̀ àti wípé gbogbo èrò ọkàn yín pátá ẹ bá wa fi sábàlá àríwísí kí ẹ sì máa bá wa pín fọ́nrán yìí káàkiri. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín. Kò ní ju báyìí lọ lórí ìròyìn tòní. Wọ́n ní kì í dùn púpọ̀ ṣókí báyìí òun náà lọ bí oge tọ̀. Ó tún dìgbà kan náà o. Etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. Àwa náà tá à ń mú ròyìn náà wá fún yín a ó máa rí yín bá ní gbogbo ìgbà. A ò sì ní ṣaláwàtí ara wa. Ó dìgbà kan náà o. Ó dàbọ̀.